ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ẹ tún súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun èpè tí Láwórì ṣẹ́ àti tí Koko Zaria ṣẹ́ ọmọ ti pawọ́pọ̀ ó ti ń jà wàràwàrà lórí èèyàn kan ṣoṣo Koko Zaria má ti kàn jàngbọ̀n ajá ẹ̀ má ti kó sí yọ́ọ́yọ́ ń jẹ́ ẹran tí èpè tí bàbá Láwórì ṣẹ́ nípa pé wọ́n pàgò mọ́ lórí ní patí. tó bá jẹ́ pé èmi ni mo wá bá ẹ gbogbo ẹ̀gún tó ń bẹ ní Kúránì tí Ọlọ́run fi ṣe punishment fún mi. tí kì bá ṣe pé wọ́n lo rọ́ọ̀yàn ipe kó wá pè wá lórí stage Koko Zaria tí ó wá ń pa irú rọ́ọ̀yì mọ́ mi ní social media Ọlọ́run ọba lọ́jọ́ gbogbo ẹ̀gún tó ń bẹ ní Kúránì ajé tiẹ̀. ṣé ẹ tún rántí èyí tí Koko Zaria náà bọ́ ta lórí ayélujára ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbéra ẹ̀ṣẹ́ lórí pé òun ò mẹ́ni tó pàgò mọ́ Láwórì lórí ní patí. mo fọ́ gbọ́mọ ẹ lórí gbogbo ègún tó wà nínú Al-Qur'an kò jẹ́ tèmi tọ́pẹ́ mi kọ́ gbogbo ègún ẹ̀ máa jẹ́ ti gbogbo àwọn tó ń gbó mi káàkiri. ẹ̀yin èèyàn èpè ò mọ̀ máa wàdà èpè àwọn méjèèjì mọ̀ ti pawọ́pọ̀ lórí ẹnìkan ó mà ti ń jà ní wàràwàrà kí ló ṣẹlẹ̀ sí Koko Zaria bó o la já ẹ̀ ṣe dáràn bọ́ lọ́rùn kí la já àdìgbòlugi dọ́ọ̀gì tó ń sìn nínú ilé ara ẹ̀ kí ló ṣe fọ́mọ ọlọ́mọ ládùúgbò ẹ̀yin èèyàn ẹ bá ń wá nǹkan fìdílé nínú fídíò Àbọ̀lọ́rẹ̀ Legacy tó wà ń bí tá a jìjọ wò ẹ máa gbọ́ gbogbo àlàyé tó ṣe nípa bí ajá ìyẹn dọ́ọ̀gì dìgbòlugi tí Koko Zaria ń sìn nínú ilé ara ẹ̀ bó ṣe lọ ṣekú pọmọ ọlọ́mọ ládùúgbò. èpè tí mú Zaria o orí Láwórì dẹ̀ ti mú èpè tí Zaria gbére ẹ̀ṣẹ́ ní gbogbo ayé èpè yẹn dẹ̀ ti mú kò tí ì ju èwíìkì lọ́sìn ajá tó wà nù ilé Zaria ajá Zaria ó wá pààyàn ajá Zaria pa èèyàn ó pa èèyàn. ẹ̀yin èèyàn this is serious eléyìí kọjá bẹ́ẹ̀ ó kọjá sísọ náà kí tó wá máa play fídíò Àbọ̀lọ́rẹ̀ Legacy ẹ dákun ẹ máa bá mi follow DigiNaija Online TV lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí tẹ́ bá ti click lé lórí tààrà lẹ máa já sórí péèjì wa tán máa bá mi click follow button ó parí from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń gbé wá ní gbígbóná ní yàjó náà báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn bó o la já dọ́ọ̀gì dìgbòlugi tí Koko Zaria ń sìn nínú ilé ààrẹ bó o ló ṣe lọ ṣekú pọmọ ọlọ́mọ ládùúgbò àti àṣírí nípa ẹni tó pàgò mọ́ Láwórì lórí ní patí tí Koko Zaria ń kílèmù wípé òun ò dá ẹni náà mọ̀ ṣé Koko Zaria mẹ́ni yẹn àbí kò mẹ́ni yẹn ta ló ń parọ́ nínú Koko Zaria àti Láwórì ṣé Láwórì ní parọ́ ni àbí Koko Zaria ẹ̀yin èèyàn ẹ jájọ wo fọ́nrán Àbọ̀lọ́rẹ̀ Legacy yìí kájọ find out mò ń padà bọ̀. èpè tí mú Zaria o orí Láwórì dẹ̀ ti mú èpè tí Zaria gbére ẹ̀ṣẹ́ ní gbogbo ayé èpè yẹn dẹ̀ ti mú kò tí ì ju èwíìkì lọ́sìn ajá tó wà nù ilé Zaria ajá Zaria ó wá pààyàn ajá Zaria pa èèyàn ó pa èèyàn ṣẹ́rí láyé yìí ó lè tán gbogbo ayé èpè tó bá gbéra ẹ̀ṣẹ́ lórí social media tí gbogbo ayé dẹ̀ ń wò ẹ́ tí ó bá ti ń over èèyàn 5,000 tó bá ti ń wò ẹ́ tó bá kàn ń wò ẹ́ báyìí orí mi ò ní ṣàmì àmì ó ti ṣàmì sí Zaria gbéra ẹ̀ṣẹ́ pè lórí ó tí gbéra ẹ̀ṣẹ́ pè yìí máa gbéra ẹ̀ṣẹ́ pè mí o lórí Láwórì èpè yẹn dẹ̀ ń jà kò tí ì ju èwíìkì lọ ń sìn èwíìkì Zaria kò tí ì ju èwíìkì lọ ńgbà ta ni pé tó ń ṣe pé àtúbà ipò mọ̀ kankan pa ẹ̀ kí ègún bá ẹ̀ ègún rẹ̀ ti bẹ̀rẹ̀ ègún wàhálà ti bẹ̀rẹ̀ sí ẹ Zaria gbogbo akọ tó ń ṣe lórí social media tó ń jó lórí TikTok yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lábẹ́lẹ̀ tẹ̀bílì pẹ́ fọwọ́ra yẹn fọwọ́ra jẹ́ wá jẹ́ kí n jáwọ́ èèyàn sí èpè orí Láwórì àti ìyàwó Láwórì àti èpè tó ń gbé ẹṣẹ́ ó ti ń jà o ọ̀nà owó láti mọ̀ pé pé ń jà ni pé Zaria bóyá ò tí mọ̀ pé another case nìyẹn o another case míì wà fún ẹ another case tó wà fún ẹ ni pé ṣó mọ̀ pé ajá Zaria ajá Zaria kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ajá Zaria ti ń harass èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò bò lóṣòdì o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣùgbọ́n wọ́n fẹ́ fọwọ́ bo ọ̀rọ̀ yẹn kò tí ì ju èwíìkì lọ́sìn ajá tó wà nù ilé Zaria ajá Zaria ó wá pààyàn
ajá Zaria pa èèyàn ó pa èèyàn Zaria ìpè tó ń gbé ẹṣẹ́ ìpè yẹn ti ń jà ẹ o ègún yẹn ti ń bá ẹ o ti ń gbé ẹṣẹ́ ìpè yẹn ti kò tí ì tó èwíkì o ṣé mo pé láàsì kò tí ì pẹ́ tó ṣe Láwórì lè ṣe ò ń búra èké ṣé wàá rí pé pè tí ń jà ẹ ajá tó wà nù ilé Zaria pa èèyàn tó wà wájú ilé ẹ̀ wúmà yẹn ń gbé wájú ilé inú wájú ilé Zaria lóṣòdì ni o nílé ẹ̀ ń bẹ̀ ajá Zaria pa ọmọ kan ọmọ tó pa yẹn wọ́n wá fẹ́ fọwọ́ bò lórí àtiwọ́ ó wá lọ fi owó ìyá tó ta ọmọ ẹ̀ tí ajá pa ọmọ ẹ̀ tóun náà fọwọ́ bò ṣó ti sọ fún bàbá ọmọ ṣó ti sọ fún àwọn ẹbí ọmọ wàá mọ̀ pàrọ̀dá kèsì tún nìyẹn ìwọ tí o ṣe ìṣọ́ránsì fún ajá ẹ tí o dẹ̀ máa tọ́jú ajá ẹ tó fún ajá ẹ ní proper training àti pé ṣọmọ consequence kí ajá pààyàn kí ajá kó pa èèyàn ṣọmọ consequence ẹ another case ó máa rojọ́ yẹn lọ́tọ̀ ọ̀rọ̀ Láwórì sórí pé orí Láwórì ti mú ẹ sórí pé orí Láwórì ó ti mú ẹ Zaria àní o lè tàn gbogbo ayé jẹ tí ó bá ṣẹ̀ admit kó wá lẹ̀ kó dẹ̀ wá peace òun Zaria òun ò kì í ṣe sórí àwọn ògbóró afrare ní ẹ tó bá jẹ́ pé gbòòrò ní ẹ tó bá jẹ́ pé mi nìwọ má jẹ́ kí mi kọ́ ẹ èmi kọ́ ni máa kọ́ ẹ nírú yẹn ọmọ tó làgò mọ́ Láwórì lórí àwa mọ̀ ọmọ Òṣòdì ni àwa mọ̀ ọmọ Òṣòdì ni ọmọ lẹ́yìn ẹni ṣùgbọ́n àwọn ò ní dárúkọ ẹ̀ mo mọ orúkọ ẹ̀ mo mọ street ẹ̀ bọ́ àwọn ò ní dárúkọ ẹ̀ torí pé mi ò kì í ṣe ọlọ́pàá ló máa ṣiṣẹ́ ẹ̀ Nigerian police ló máa ṣiṣẹ́ wọn fúnra wọn because mo mọ̀ pé ọ̀rọ̀ yìí when Nigerian police wọ́n ṣe tán láti ṣiṣẹ́ ní the whole world Nigerian police àfi tó wọ́n bá fẹ́ ṣiṣẹ́ we have intelligent police DSS officers intelligence officers in Nigerian police not all Nigerian police are corrupt no a ní àwọn tó wà intelligent tó bá fẹ́ ṣiṣẹ́ ọmọ ẹni ok ẹ jẹ́ tún gbé yín débẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá wà ní pátì yẹn níjọ́ yẹn kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá tó máa ń tẹ̀lé Olúọmọ ṣé Olúọmọ Ògàndò ni àbí Olúọmọ Ògàndò ọlọ́pàá tó máa ń tẹ̀lé Olúọmọ Ògàndò kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá yẹn bu ẹnìkan so ta lẹni tí ọlọ́pàá yẹn bù so ta lẹni yẹn kí ló dé tí Zaria fi ní kàn fẹ́ nìyẹn lẹ̀. bọ̀ ẹ wá o ẹ̀yin èèyàn tó bá ṣe pé nǹkan tí Àbọ̀lọ́rẹ́ sọ láàrin yìí wípé ọlọ́pàá kan wà ńbẹ̀ lọ́jọ́ yẹn tó bu ẹni tó pa ìgò lórí bàbá Láwórì tó bu ẹni yẹn so tí wọ́n dé aláwọ̀ tọ́lọ́pàá yẹn dé aláwọ̀ ẹ̀ kó lọ pé bóyá Koko Zaria ló gba ẹni yẹn sílẹ̀ I think nǹkan tí Àbọ̀lọ́rẹ́ ń ṣe láti explain fún wa láàrin yìí ṣá nìyẹn àbí tó bá ṣe pé lóòótọ́ ni then ọlọ́pàá yẹn gan ó yẹ kí wọ́n question ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá kò mọṣẹ́ ẹ̀ níṣẹ́ nìyẹn náà báwo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣẹlẹ̀ níbi tó wà ní pátì tó wà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ as a police officer kí ni nǹkan tó yẹ kó ọkọ ṣe so because Koko Zaria irú èèyàn báwo ni Koko Zaria ṣe jẹ́ ṣó lẹ́nu ju òfin lọ ni tí ó fi máa sọ fẹ́ pé kó fi ọ̀daràn sílẹ̀ mo rò pé èèyàn rí gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ bí mátà yìí ṣe ń lọ ṣe ń rí báyìí báwo ni Koko Zaria ṣe jẹ́ ní bó ṣe báwo ló ṣe jẹ́ ṣóun ju òfin lọ ni tó máa fi máa sọ fún ọlọ́pàá pé kán fi ọ̀daràn sílẹ̀ ẹ̀yin èèyàn àwa sọ pé wọ́n ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ mátà bàbá Láwórì láti yẹjọ́ ẹ̀ ẹ̀yin ẹgbẹ́ tampan mo rò pé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ ń ya etí yín ṣé ẹ̀ ń gbọ́ báyìí ṣé ẹ̀ rí pé ṣé ẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ múra kẹ́ ẹ múra dáadáa tó bá ṣe pé lóòótọ́ lẹ fẹ́ wá justice fún bàbá Láwórì if not
so ọlọ́pàá kan wà ń bẹ̀ eléyìí wà painful o this is so disappointing of a police officer láti sọ wípé ó fi ọ̀daràn sílẹ̀ just because Koko Zaria sọ pé kò fi sílẹ̀ kò make sense now. Ẹ jẹ́ máa gbọ́ nǹkan tí Àbọ̀lọ́rẹ́ ń sọ lọ. Ẹ̀yin tẹ́ bá wà ní party ẹjọ́ yẹn ẹ bá wa béèrè pé ọlọ́pàá kan tẹ̀lé olú ọmọ Ìṣẹ́rí ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ lálẹ́ ẹjọ́ yìí. Ṣé rí ọ̀rọ̀ yìí àwọn tó mú òótọ́ ọ̀rọ̀ àwọn tó mú òótọ́ wọ́n mọ òótọ́. Àní kí Zaria kó búra kó fìgbésí ayé ẹ̀ búra kó fi ọmọ ẹ̀ búra kó fi ìrandíran ẹ̀ búra pé òun ò mọ ẹni tó làgò mọ́ Láwórì lórí. Ó dẹ̀ ń bọ́ ta ó dẹ̀ ń parọ́. Ẹ jẹ́ ká clarify nǹkan yìí. A sọ pé Zaria ló làgò mọ́ lórí. Má búra pé tó bá jẹ́ pé àní ọmọ tó làgò mọ́ Láwórì lórí ẹjọ́ wà ní ọmọ lẹ́yìn yẹn ni ẹ ti jọ sọ ẹ fẹ́ bojú Láwórì jẹ ni. Àtọmọ tí ajá pa àti ọmọ tí ajá pa ìyá tí ajá pa ọmọ ẹ̀ àti ìwọ tí ó fọwọ́ bò tó ṣe lógo òru tó sáré gba ẹ̀gún. Abíamọ mi wà kí alẹ́ sì ṣá abíamọ mi wọ́n ṣe gbogbo bí abíamọ mi ṣá. Fámìlì ọmọ tí ajá pa fámìlì wọn máa jáde. Wọ́n lóòjọ́ kọ́ lolúwere ń pa ni olúwere lè mọ́ pa ní fógún ọdún àmọ́ ọjọ́ tó olúwere bá bẹ̀rẹ̀ sí ní máa pa ní báyìí ìjọ tépè bá bẹ̀rẹ̀ sí máa jà ọjọ́ ńlẹ́ ni wọ́n mọ̀ wípé kò dáa kéèyàn máa ṣépè lórí asán èpè tí àwọn méjèèjì ṣẹ́ báyìí ó ti pawọ́ pọ̀ lórí ẹnìkan oṣù torí tí ìbá ṣe bẹ́ẹ̀ bó o ní àjọ ṣe ké lánàá tọmọ òkú lónìí táwa mọ wẹni tó pa lọ sádùúgbò òbòmíì ṣé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí Àbọ̀lọ́rẹ́ Legacy sọ kalẹ̀ yìí àbírọ́ náà tún ni àbí Koko Zaria ó tún jáde wá láti wá dènà eléyìí náà bó bá ṣe ń lọ ẹ jẹ́rìí wípé lórí ìkànnì màá máa gbé wá fún yín ní gbígbóná ní yàjóyàjó kí n tó wá máa lọ ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bí ìṣe wa ẹja tún lọ ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí. Gẹ́gẹ́ bá a ṣe ń rí lọ́ndà kọ́mẹ̀ntì Àbọ̀lọ́rẹ́ àrí kọ̀mẹ́ntà kan Ìjayà Rashidi ó ní olórí burúkú ní Zaria ọ̀dàlẹ̀ ni ó ga o. Ìjayà Rashidi tún go ahead ó tún ní ayé Zaria ti bàjẹ́ ó mà lágbára o. Another commenter Alia ọmọ ọ̀gá ó ní gbogbo ẹ̀yin team Shego ní ṣe oríire na Ogun go kill all of you. Ó ga o. Ó tún go ahead ó tún ní Koko Zaria ló ń parọ́ so wọ́n jẹ́ ká mọ̀ báyìí wípé Koko Zaria ló ń parọ́ pé kì í ṣe bàbá Láwórì. Ṣé òótọ́ ni ṣe rọ́ ni ẹ̀yin èèyàn ẹ má bá mi fò opinion ti yín lórí ẹ̀ sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí ayélujára Facebook. Link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí. Ẹ kàn click lórí link yẹn tààrà lẹ́ máa já sórí péèjì wa ní orí Facebook. Títí dìgbà míì tá a tún jọ máa pàdé ìfúnra o lóògùn àgbà ẹ fúnra o ẹ má jẹ́ kán pàgò lórí tìyín náà o ire o.